Africa Content TV.
Aki Alhaji wa Hasan. Balùkùrà ní bàbá ọdún ilé kan. Alhaji wa ilé wọn ò ní ra. Balùkùrà ní bàbá ọdún ilé kan. Alhaji wa ilé wọn ò ní ra. Gbogbo Alhaji wa ilé àtìkí àwọn àpapọ̀ wọn ni wọ́n wọlé yìí. Ó mú ní tẹ̀bí. Alhaji wa ilé àtìkí ní jẹ́bẹ̀ màmá ńlá. Ó mú ní tẹ̀bí. Akiwọlé wọn. Balùkùrà ní bàbá ọdún ilé kan. Gbogbo olùkọ́ tí wọ́n wọlé là ń kí. Ilé wọn bèrè ya. Bàbá wa ṣàyìnà sọ́kò àti àtúwékì o. Bí mo ti ń wọlé lẹ́yìn ni mo ti ń mú kíkí ní àwọn torí àsìkò. Gbogbo olùkọ́ ìmọ̀ àti kékùrà lẹ́yìn. Ilé àwọn onílé ya. Balùkùrà ní bàbá ọdún ilé kan. Ilé Baba Bariga. Ada wallahu.